ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí Nigerian Labour Congress NLC ìyẹn comrade Joe Ajaero ó mà ti sọ̀rọ̀ òtítọ́ àṣírí tó ṣẹlẹ̀ nínú ìpàdé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá wọn ṣe ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn. Bẹ́ẹ̀ ló tú àṣírí tó ṣẹlẹ̀ nínú ìpàdé ọ̀hún àti tí Tinubu sọ fún wọn pẹ̀lú ìdí tí àwọn náà tí wọ́n fi dá wàhálà sílẹ̀ mọ́ lẹ́yìn tí wọ́n pàdé Tinubu. Ẹ rántí pé ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n fẹnu kò lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ìyún minimum wage èyí tó padà gbà sí $70,000 naira lọ́sẹ̀ tó kọjá lásìkò tí wọ́n ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tí wọ́n pe àkórí ẹ̀ ní minimum wage implementation workshop Southern Zone, èyí tí wọ́n ti jẹ́ kí comrade Joe Ajaero kó wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì. Inú mà ti tú àṣírí wípé Tinubu dalẹ̀ àwọn lórí bójú ṣe fi owó kó owó epo bẹntiróòlù. Ó ní lásìkò tí àwọn ṣèpàdé pẹ̀lú ìtọ́pọ̀ ọmọ Nàìjíríà kò mọ̀. Ó nígbà tí àwọn dé ìdún ìpàdé náà gbàrà ó ní gbólóhùn tí Tinubu kọ́kọ́ sọ fún òun ni wípé Joe Ajaero ìwọ gangan ni wàhálà o. Ó láàrẹ Bọ́lá Tinubu jẹ́ kó di mọ̀ fún un pé Joe Ajaero ìwọ ni wàhálà orílẹ̀-èdè yìí, ìwọ ló ń da ìjọba òun láàmú. Joe Ajaero ní níṣẹ́ lòun ti ẹ̀dá Tinubu lòun pé òun kì í ṣe wàhálà, òun kò ń ṣe oníwàhálà, òun kọ́ lòun sì ń fa wàhálà. Ó ní Tinubu wá jẹ́ kó di mọ̀ fún un pé sọ́bsidì tóun yọ lọ́nà àbáyọ sí ìṣòro Nàìjíríà àti pé àwọn ọmọ Nàìjíríà ń yọ̀ ni nítorí pé owó epo káàkiri ilẹ̀ adúláwọ̀ pàápàá àwọn orílẹ̀-èdè tó ti wà bíi Cameroon, Niger àtàwọn míì olówó epo wọn wọ̀n. Kódà ó ní Tinubu ní tí wọ́n bá fẹ́ mọ̀ òun yóò fi gbé owó tabúálẹ̀ fún wọn láti jẹ́ kí àwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ kán rin ìrìn àjò káàkiri ilẹ̀ adúláwọ̀ kan béèrè iye tí wọ́n ra lítà epo kan tó sì ní wọn yóò mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà owó epo wọn ló kéré jù tí wọ́n ń gbádùn. Comrade Joe Ajaero ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòun fún Tinubu lésì pé àwọn ò fẹ́ rú ẹ̀ nítorí pé bí báwọn èèyàn bá gbé pé Tinubu fún àwọn lówó wọn ò ní mọ̀ pé n tó ní káwọn fi ṣe nìyẹn, wọn yóò rò pé owó àbẹ̀tẹ́lẹ̀ ni. Ó wá ní Tinubu fún òun lésì pé ó dáa bó bá rí bẹ́ẹ̀ òun ṣetán láti fún wọn ní $250,000 náírà gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù, ṣùgbọ́n òun yóò máa fowó kún owó epo lọ, èèyàn pé owó epo lítà kan lè tó $2,000. Comrade Joe Ajaero ní nígbà tóun mọ̀ pé ọ̀rọ̀ náà yóò léwu fáwọn mẹ̀kúnnù, ìpè báwọn bá gba dúró owó náà kí ni yóò jẹ́ ìpín àwọn mẹ̀kúnnù tí òṣìṣẹ́ ìjọba oníṣe ni àwọn ní ọ̀rọ̀ náà àwọn kò tí ì lè gbà o. Tó sì ní Tinubu lòun fún wọn ní wákàtí kan péré kán fi sáré ronú sí i kán sì fún òun lésì bóyá kí wọ́n gba owó tó kéré ìyẹn $70,000 náírà gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tàbí kóun fún wọn ní $250,000 náírà $250,000 kóun sì fi owó kún owó epo. Comrade Joe Ajaero ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòun sọ fún Tinubu pé wákàtí kan tó fáwọn yẹn kò lè tó ṣe nǹkan kan, àwọn ò lè má ṣe pàdé ní ọ́fíìsì ẹ̀, kó fáwọn lọ́sẹ̀ kan káwọn fi lọ jókòó káwọn ṣe ìpàdé lórí ẹ̀. Comrade Joe Ajaero ní níṣe ni Tinubu ní ọ̀sẹ̀ kan tán fún òun náà fẹ́ rìnrìn àjò ṣùgbọ́n òun yóò yẹ ìrìn àjò náà láti jẹ́ fún wọn láàyè láti wá fún un lésì. Comrade Joe Ajaero nígbà tóun àtàwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ lọ ṣèpàdé àwọn wò pé lóòótọ́ ojúkòkòrò tiẹ̀ kọ́ ṣàwọn pé $250,000 náírà náà ó pọ̀ káwọn kúkú gbà, ṣùgbọ́n táwọn tún ronú pé bí owó epo bá wọ́n kí ni yóò jẹ́ ìpín àwọn mẹ̀kúnnù àti pé $250,000 náà ó lè má tó ná àwọn gan mọ́ gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ó lè làwọn padà lọ bá Tinubu táwọn sọ fún pé ó dáa má wulẹ̀ fowó kún epo mọ́ o, ẹjọ́ wà bó ṣe wà yìí, àti wípé àwọn yóò máa gba $70,000 náírà $70,000. Comrade Joe Ajaero wa ní ó wá jẹ́ kàyéfì àti nǹkan ìbànújẹ́ pé lẹ́yìn táwọn ti jọ ṣàdéhùn Tinubu lè dalẹ̀ àdéhùn náà tó sì lọ́ọ́ fi owó kún owó epo lẹ́yìn àwọn orílẹ̀ yìí bà wọ́n nínú jẹ́. Tó sì sọ pé ó fi Tinubu hàn gẹ́gẹ́ bí ẹni tí kì í mú àdéhùn ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n tó ní wọ́n fẹ́ máa ba àwọn lórúkọ jẹ́, wọ́n sì fẹ́ máa fi ọlọ́pàá dúnkòkò mọ́ òun láti máa ránṣẹ́ pé òun nítorí pé wọ́n mọ̀ pé àwọn yóò máa gbógun ti ìwà ìfipá jẹni níyà tí ìjọba Tinubu tó fẹ́ máa wò fáráàlú.